Ògo sì yọ lára ìwọ. Ògo Olúwa tó tọ̀ nínú ayé ẹ. Lágbára dániwáyé kò ní wọ̀. Ògo Olúwa tó ń dán lójú ìwọ. Lágbára lọ́wọ́ olùdáyé kò ní ṣá. Lọ́sibá ò ní dààmú. Lágbára lọ́wọ́ olùdáyé ò ní dán, ò ní dájígé. Ò ní sọkúsùn. Ò ní sọkún òwúrọ̀. Ò ní sùn tọ̀sán. Ò ní sùn tàṣálẹ́. Ẹni tó bá ní kó o gbé kunlé mú onítọ̀hún á kọ́ dọ̀gbọ̀n. Àwọn tó bá jẹ́ ò ní dáràn. Rọ̀kìbá ọdún tuntun tó gbọ́ sí ohun tuntun á yálé ẹ. Mọ́mọ́ Rọ̀kìbá ń kọ́ ṣó ń bẹ lálàáfíà ara. Lágbára lọ́wọ́ olùdáyé ikú ò ní pa ọmọ tó bí ẹ lọ́mọ. Bàbá ń kí bàbá ó yẹ ká máa ráyà bàbá lẹ́gbẹ̀ẹ́ bàbá. Lágbára lọ́wọ́ olùdáyé ayé ò ní jáwọ́ gbà lọ́wọ́ ara wọn. Gbogbo yẹn náwó àdúrà síwájú. Ẹ wá fọwọ́ yẹn gbárí yín mú. Ẹ pé borí wá borí ṣe pé ká má yàn kú. Bẹ́ẹ̀dá wá bẹ́ẹ̀dá ṣe pé ká má ṣọ̀fọ̀ ara wa. Adífá fún ọ̀wọ́n rí ó lọ ṣọ̀fọ̀ ìrẹsẹ̀. Wọ́n ní ó kára kúrò ńlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe. Kórí wá borí ṣe pé ká má yàn kú. Bẹ́ẹ̀dá ṣe pé ká má ṣọ̀fọ̀ ara wa. Lágbára lọ́wọ́ olùdáyé a ò ní ṣọ̀fọ̀ ara wa. Agbẹ́jẹ́ ò ní ṣọ̀fọ̀ ọmọ. Ò ní ṣọ̀fọ̀ aya. Ò ní ṣọ̀fọ̀ ẹbí. Ò ní bọ́ sóko ẹrú. Ayé ò ní kọjọ́ òní kú ẹ. Gbogbo ẹbí Agbẹ́jẹ́ ò lágbára lọ́wọ́ olùdáyé a ò ní ṣọ̀fọ̀ ara wa. Gbogbo àwọn tó wà bí. Agbẹ́jẹ́ ò àtàwọn àbúrò Agbẹ́jẹ́ Rọ̀kìbá ti sọ fún mi. Ó ní bàbá ẹlẹ́kàn púpọ̀ ni mo ti rí i lára bàbá. Lágbára lọ́wọ́ olùdáyé ẹ ò ní ṣọ̀fọ̀ ẹbí. Ẹ ò ní ṣọ̀fọ̀ ọmọ. Ẹ ò ní ṣọ̀fọ̀ ẹ̀gbọ́n. Ẹ ò ní sọkún àbúrò. Agbẹ́jẹ́ ó ti ń dùn fún yín. Ẹ sọ pé ìka kan ìka kejì bí ká bá di méjì àjò tọ́ bí ká bá di méjì àjò dodo adébáfọ olùkóso ọ̀làjú agbẹ́gùn máa fọ̀ arábàmbí àtìgbọ́ta wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ́gun oúnjẹ láàrin ọ̀tá ohun ojoojúmọ́ kan mi inú ogun wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe ta ló tó perí ọba Agbájé tó èmi ò tó perí ọba ẹni bá fẹ́ perí ẹ níbi wọn ló ti dán rí ọba ń perí ẹ níbi pé kó o kú onítọ̀hún akódòdò onítọ̀hún á dààmú láyé onítọ̀hún ò ní rí ohun tó já jẹ alágbó onítọ̀hún ò ní rí ohun tó já gbé sẹ́nu ìwọ ò ní kánjú kú o máa dán láwọ̀ kú ní bí òyìnbó ẹni bá ní kó o kú ẹni tí inú bá ń bí nítorí ẹ onítọ̀hún ṣe ló máa sáré kú máa kó sómi Agbájé o ayé ò ní lá ẹ lábàrá ẹ̀fọ́rí ayé ò ní mú ẹ ẹ̀fọ́rí kan kì í fọ́rí alálẹ̀ odò lágbára lọ́wọ́ olùdáyé ẹ̀fọ́rí kan ò ní mú ẹ sọ pé ọlọ́gbọ́n ní ìṣòro lẹ́yìn ọlọ́gbọ́n ọlọ́mọ̀ràn ní ìṣòro lẹ́yìn ọlọ́mọ̀ràn ẹyẹ wa wá ní ìṣòro lẹ́yìn ẹyẹ wa wá pápọ̀ lọ́dọ̀ bá ti kú àwọn ni lọ pàtí òro adébábú pàdẹ̀rẹ̀ ó lọ ṣòro lẹ́yìn ẹkùn nígbó wọ́n ní ó gbá àlẹ́ ẹ̀bọ ni kó wá ṣe àmì ṣòro ẹkùn àjàmbìlẹ̀ yìí ẹni tó ń ṣòro ibi lórí ìwà Agbájé onítọ̀hún akọ́jọ̀gbọ̀n ẹni mo tún wà ó ọ̀rọ̀ ọ̀hún gùn mí mo fẹ́ bá Agbájé délé àwọn bàbá tó bí lọ́mọ ṣé kí n máa wí lọ sọ̀rọ̀ fún mi òsì ọgbẹ́ sí ni létí ọlọ́mọ wọn lágbóòkò lẹ́gbẹ̀ẹ́ Ìjẹ̀mọ̀ akómoyin ẹ̀yin lọ́mọ arílẹ̀ bùdó ẹ̀yin lọ́mọ òjò máa jẹ̀gà ẹ̀yin lọ́mọ ìtẹ̀tẹ̀ tí òbí bùdó èèyàn tó dé lẹ́yìn ẹ̀ ló ní gbàgede ẹ̀yin lọ́mọ òjì kùtùkùtù mẹ́ran tútù lọ́pẹ̀ pàjẹ lágbára lọ́wọ́ olùdáyé Agbájé o máa jayé orí ẹgbẹ́ o ẹ̀gbá ìgbà gbogbo ìwọ lọ́mọ ẹ̀gbá gbalẹ̀ ẹ̀gbá gbogbo ìgbàkúgbà lọ́jọ́ ẹ̀gbá ń gbàjáre nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọ́mọ òru là ń ṣèkà ọ̀sán là ń ṣòótọ́ ẹ̀yin lọ́mọ ẹni bá ṣèkà lọ́sàn ò ní farade lọ ẹ̀yin lọ́mọ arúgbó ó kọ́mọ tiẹ̀ sábẹ́ ọjọ́ ẹ̀yin gbọ́ nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ fi ìyẹ̀tìbò tiyín mọ́lẹ̀ ẹ kọ́mọ tiyín sábẹ́ Olúmọ nílé bàbá tiyín ẹni kí wọ́n fọ̀rọ̀ yìí wọ̀nyí kàkà kí wọ́n fọ̀rọ̀ yìí wọ̀nyí ẹ̀gúnyán lẹ́bẹ́ ẹ̀rọ kalẹ̀ bẹ́ kàkà kí wọ́n fọ̀rọ̀ yìí wọ̀nyí ibi pẹlẹbẹ náà mú bá onílé bàbá tó bí ẹ lọ́mọ ó tún di ẹlẹ́ẹ̀kejì ó tún lọ bá wọn àgbààgbà níbẹ̀ ó ní kí wọ́n fòrò ilé bàbá tó bí ẹ lọ́mọ wọ̀n ẹ́ kàkà kí wọ́n tún fòrò ọ̀hún wọ̀n ẹ́ ibi pẹlẹbẹ igi náà tún gbélé ẹ lọ́wọ́ ó tún di ẹlẹ́ẹ̀kẹta ó tún gúnyán bẹ́lẹ́ òrò kalẹ̀ bẹ́ ó tún lọ gbé bá wọn pé kí wọ́n fòrò ilé bàbá tó bí ẹ lọ́mọ wọ̀n ẹ́ kàkà kí wọ́n tún fòrò ọ̀hún wọ̀n ẹ́ ibi pẹlẹbẹ igi náà tún gbélé ẹ lọ́wọ́ ó wá di ẹlẹ́ẹ̀kẹrin wá lọ bá wọn oníkílódé wọ́n ní owó mọ̀ pé àwọ̀ egúngún lobìnrin lè ṣe àwọ̀ gẹ̀lẹ̀dẹ̀ lobìnrin lè mọ̀ ìwọ lọmọ adúró gbangba bọ́lọ̀ àròjọ
ọmọ bá dé fúrẹ́wà ó ṣòfin ẹ̀rù rírí èèyàn yìí máa náà ní àfikún já sí gbangba bàbá ti yín lọmọ oníyàn kókò tó dùn jẹgbẹ́ ṣùlọ ó ẹ̀yin lọmọ ọlọ́sàn ìbejì takọtabo lágbára lọ́wọ́ olùdáyé òní kànjọ̀gbọ̀n ó náwó àdúrà yìí síwájú sọ pé òdi abiti òkú alàgàrà wọjà adífáfáyé tí ń sọmọ bíbí ẹlẹ́fù rẹ̀ nígbà tí ayé ń dùn nígbà tí ayé ń kan wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe báyé ni olúwa dámiláre yóò máa dùn bí orin ọ̀yẹ̀kẹ́ ayé gbogbo wa lóyún ládùn ẹ̀ ṣàmìlẹ̀ àmì kọ́jú kú àmì dààmú ẹ wo bí aṣọ iná adánudúró wọ́n tún máa kọrin kí baba ẹ náwó àdúrà yìí síwájú o ẹ sọ wípé àlàáfíà láúláúláú adífáfún labalábá ń lọ gbọ́mọ pọ̀n lọ́dọ̀ olúwa ẹni wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni kó wá ṣe labalábá lòun ti ṣẹbọ àlàáfíà láúláúláú àlàáfíà dániwáyé kó máa bá gbogbo wa gbé tọmọ tọkọ taya tabo àti wọnú ọdún tuntun ànífà ìsọlù ọdún yìí máa yabo fún wa ọdún yìí máa pé wa a ò ní gbọ́mọ sí a ò ní dààmú a ò ní rí ohun gbẹ́sọ̀nù bí òṣèlú ọmọ wọ́n lè fẹ́ wá bí pátá ló ń kọrin ewì látẹ̀ kan Àjànàkú Akewi bàbá adámifẹ́lẹ̀ ní jẹ́ èmi ló gbé pọn lẹ́kọ̀ọ́ òjẹ́rú dùgbẹ̀dùgbẹ̀ lọ́jà dùgbẹ̀ lọ́tà ẹ̀dùn ní mi àgbórí igi réferéfe ìmọ̀ràn tèmi ò gbọ́dọ̀ jẹ̀gà èmi lọ́mọ abíọ́lùpẹ̀ ìdí apọ̀ṣẹ́ṣẹ́ wọ̀lú èmi lọ́mọ afínjú tí ń gbàdọ̀bálẹ̀ bàbá tí ń gbà kúnlẹ̀ màmá tó bí lọ́mọ èmi tún lọ́mọ wọn níjẹ̀mọ̀ akómọyin tó súnmọ́ gbòókò èmi lọ́mọ akómọyin ará ìtàkè ọmọ arídẹ̀bùdó ọmọ òjìnà ọkùnrin abalẹ̀ sà ní dààmú sà gbogbo ń tẹ̀lé ní ọwọ́ yẹn á tó sà ẹ máa jèrè àwọn ọmọ yìí ní sọkún lórí ọmọ ìyàmú òní dé bá yín ọdún yìí á pé ọdún tó ń bọ̀ abaniláyé abaniláyé ní tètè kù ẹ máa rí oúnjẹ àwọn ọmọ yìí jẹ lálẹ́ tí ọ̀kì bá iná ògo yín tó ń tàn kò ní kú ó ti ń dùn fún yín ó máa dùn dálẹ́ àtúntò ọ̀kì bá ẹ tẹ́wọ́ àdúrà ìsíwájú ẹ sọ pé òdìdí ní fẹnu dígun ọ̀wọ̀wà ní gbókèrè ìbúṣẹ́ ẹni gbóhùn ológun olókèrè òtó erin ó pọ̀n ju ẹ̀fọn lọ adíbá fún irin wọ́n tí ń ṣe ìwé ìdàrí pápá wọ́n ní ó ká sí ẹ̀bọn ní kó wá ṣe bí ni wọ́n ti ń fọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́gun ọgbẹ́ mi rọ̀ wá ọmọ àgbájé máa ṣẹ́gun ṣòlé máa ṣẹ́gun ọ̀ṣẹ́ máa ṣẹ́gun ọmọ iṣẹ́ máa ṣẹ́gun ọmọ apá ìmọ̀ iṣẹ́ àti tó bá ní dárò máa ṣẹ́gun láti bá wà lọ́wọ́ olùdarí ìwé òwe orí 27 ẹsẹ̀ kìíní ó ní pé má ṣe ronú ní ojú ọ̀la nítorí pé òun tí ìmọ̀ tí ojú ọ̀la máa wù jáde ọjọ́ ọ̀la tí mo sọ kì í ṣọ̀la rẹ̀ tí ẹ máa mọ̀ your tomorrow shall be bright. Amen. The glory that God has prepared for you shall manifest in your life. People will celebrate. Gather and smile with you. Amen. Nǹkan tẹ̀ ń ṣe tó ń jẹ́ ṣe ajé yín ayé ò ní rí jẹ́ o. Fún àwọn èèyàn mọ́mì láti ní pé ẹ̀yìn ilẹ̀ kan náà lè fò mọ́mì ìdáàmú ẹ̀yìn wọn méjèèjì lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa jẹun ẹgbẹ́ ẹ máa rí ẹ̀bùn ìṣèkán lórí ìyàwó òdìdé máa ń lò sáré gbé agbájé sí i tó ń fa ilẹ̀ because tí ò bá ti sí perfect relationship láàrin ìfẹ́ tó dán mọ́rán tí ò bá sí ẹ̀ níwájú kó Ọlọ́run ní ṣe lọ́mọ ìyá òòṣà ẹ̀ ní wá rí agbájé kẹ́ ẹ̀ bú sẹ́kù àwọn náà ní rí kán dààmú aṣíwájú ní lórí agbájé ń tẹ́ máa fi ṣaṣíwájú yẹn dalẹ̀ ọ̀run á pèsè ìdílé agbájé kò ní bàjẹ́ ìdílé yóò ní dàrú a máa rí irú ẹ bá mi tẹ́wọ́ àdúrà ìṣíwájú ẹ jẹ́ tó Ọlọ́run ẹ jẹ́ kí ariwo yẹn wálẹ̀ ẹ jẹ́ kí ariwo yẹn wálẹ̀ ẹ sọ pé ọ̀kọ̀ọ̀kan ní ọ̀kọ̀ọ̀kan lọ́hùn ọ̀kọ̀ọ̀kan ní ọ̀kọ̀ọ̀kan lọ́hùn bọ́kànlọ́ bá di méjì àdòtọ́ bọ́kànlọ́ bá di méjì àdòdodo
àdìpọ̀ fún òun relé ikú wọ́n ní ó kọ́lẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe ẹ̀sọ́ pé ó dòdì mọ́dẹ ẹ̀yìn ìwò ìṣòro òun lọ ó dòdì mọ́dẹ ẹ̀dẹ́ ohun tẹ́lẹ̀ máa ń sùn ọdún ìpínlẹ̀ tó ń dojú kú ìjáde mi lọ́dún ìyìnbó tó ti àìbò gbogbo bí tẹ́ ẹ bá dé lágbára lọ́wọ́ náà ẹ̀ lọ́bọ̀ lágbára lọ́wọ́ náà ìdààmú òdìdé kan ọkàn yá balẹ̀ lọ́la yín náà ké ná. Thank you so much, sir. Ẹ ṣé gan sa. Aya Sálí, mi ní gbọ́ kún yín. Ọkàn yá balẹ̀. Eléyìí ni mo ti wá jẹ́ bàbí oṣù kan. Ọmọ yín kú. Ó wá lórí àtúndádì mo mọ̀ yín.